Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. A kú dédé àsìkò yìí, a kú bó ṣe ń lọ o lórílẹ̀-èdè location 9. A dẹ̀ kú bí wọ́n ṣe ń ṣe wá gbogbo ọmọ Yorùbá. Yorùbá, Yorùbá, Yorùbá. Ẹ jẹ́ ká jí ẹ má sùn. Ẹ jẹ́ ká jí ẹ má sùn. Gbogbo àwọn tẹ́ gbójú okùn lé wọn ò jẹ́ ní àgbà. Gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé. Ẹ pawọ́pọ̀, ẹ jẹ́ ká pa ohùn pọ̀. Ẹ jẹ́ ká bi bàbá Tinubu léèrè rẹ̀, bàbá Ọbásanjọ́. Ẹ jẹ́ ká bi wọ́n léèrè wípé ibo ló ń kó gbogbo ọmọ Yorùbá lọ. Ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ní àpapọ̀ ká bi bàbá Ọbásanjọ́ léèrè pé kí lẹ ṣẹ̀ wá, kí la ṣe fún wọn, kí ló dé tó fi le tó tó báyìí, kí ló dé tí wọ́n fi ń kó ìran Yorùbá lọ sí èbúté òfo, kí ni ìran Yorùbá ṣe fún bàbá Ọbásanjọ́ ẹbọra òwú tó fi di wípé bàbá Ọbásanjọ́ wò sùsùn wọ́n dẹ̀ ń kó ìran Yorùbá lọ sí oko ẹrú. Wọ́n wò sùsùn wọ́n wò wípé ohun tó tọ́ sáwọn ọmọ Yorùbá òun ni káwọn lọ gbọ́ àwọn gúnlẹ̀ sí èbúté òfo. Kí ni ẹ̀ṣẹ̀ ìran ọmọ aládé, kí lọmọ aládé ṣe fún wọn tó fi tó bẹ́ẹ̀ tó fi dà bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ súnmọ́ bí. Ẹ̀yin tẹ́ ní etí, ẹ̀yin ẹni bí ẹni ẹ̀yin onímọ̀ onílàkàyè. Mi ò pọ́ lọ ṣe èèyàn, mi ò pè yín ẹrú ayé, ẹrú olóṣèlú lórí pílátífọ́ọ̀mù mi. Ẹ̀yin olóyè onímọ̀ onílàkàyè yàn ẹ súnmọ́ bí. Tí bá ń pariwo fún yín wípé rẹ́rẹ́ wọn lókè lóhùn èlọ́tì ló ń go on under the grass. Abọ́lẹ̀ ṣe sọ Yorùbá yẹn because gbogbo ẹ̀kọ́ ti ẹ̀sùn yàn. Tí bá sọ fún yín pé so many things ló ń ṣẹlẹ̀, ẹ gbà wá gbọ́, ẹ má kọ́rọ̀ wa dànù. Ìfẹ́ ìran wa la ní la ṣe wá ń já wa ní etí, ta ṣe wá ń já wa sí láàárọ̀ lọ́sàn-án lálẹ́, ta ṣe ń pariwo kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n lè máa mọ ohun tó ń ṣẹlẹ̀ ni. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà èlọ́tì ló ń ṣẹlẹ̀, mẹ́wàá ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Bàbá Ọbásanjọ́ àwọn náà tuntun ti pè pàdé secret meeting ni. Ẹ bá mi kígbe kéré kí gbogbo ọmọ Yorùbá gbọ́. Ṣé mo pàánù Ọlọ́run la rí gbà pẹ̀lú ọ̀rọ̀ social media tí gbogbo ọmọ Yorùbá fi mọ̀ wípé Ọọ̀ni of Ifẹ̀ ti lọ sọ́dọ̀ Buhari. Buhari tún wá gbé Ọọ̀ni of Ifẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe indoor meeting, tí wọ́n ṣe secret meeting tán, tí èmi àti yóò mọ meeting tí wọ́n ṣe tèmi eléni tó jẹ́ pé àwọn ara wọn ni wọ́n mọ meeting tí wọ́n jọ ṣe. Lẹ́yìn tí wọ́n parí meeting yẹn tán, Buhari tún wá gbé Ọọ̀ni of Ifẹ̀ lọ sí ọ̀dọ̀ Sultan of Sokoto nítorí wípé Buhari àtàwọn ìsọ̀gbí ẹ̀. Ẹ̀yin èèyàn bá mi share program tẹ́ bá ṣàkíyèsí pẹ̀lú ọjọ́ mẹ́ta. Mi ò fi bẹ́ẹ̀ ṣe program mọ́, kò dẹ̀ sí nǹkan méjì. Kí n believe wa tá bá ti sọ̀kan fún yín, and it's not easy láti get àwọn information yìí láti wá pass out. Tún pass out tó ẹni máa ṣépè àṣépè, ẹni máa sọ oríṣiríṣi àsọ, ṣùgbọ́n mẹ́sẹ̀jì yẹn ní bá wa share débi tó máa dé ibi tó yẹ kó dé. Mo wá bẹ̀ gbogbo èyí tẹ́ wo program, ẹ bá mi share, ẹ bá mi pín wọ gbòòrò ayé. Nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ tí bàbá lọ sọ́dọ̀ Buhari nítorí ti Tinubu ni. Mo ṣe program kan tí mo gbé fídíò kan wá tí mo wá ṣàlàyé fún èèyàn wípé èlọ́tì tí ń ṣẹlẹ̀ lókè lọ ẹ máa gbélé gbọ́. Mo lè máa gbélé gbọ́ rẹ́rẹ́ máa ń gan ara òrokùn, ara òrẹ́dìyẹ Yorùbá tí mo lò náà nìyẹn, tí mo sì tún ṣọwọ́ mi bí ọwọ́ alákọ̀ọ́ tí mo lọ sókè lọ. Mo ní rẹ́rẹ́ ń lókè lọ, rẹ́rẹ́ ń nílé agodo, ara òrokùn, ara òrẹ́dìyẹ. Ara tí mo sọ́jọ́ kìíní àná tí mo ní kò rokùn kò rẹ́dìyẹ, òun ni tí ẹ rí tí bàbá Ọọ̀ni of Ifẹ̀ pẹ̀lú àwọn ọba mẹ́ta tí wọ́n gbéra tó di ọ̀dọ̀ Buhari nítorí ti Tinubu ni. Buhari àtàwọn òṣògbí ẹ̀ gbogbo wọn ti parapọ̀, wọ́n ti ṣe mítìnì. Àwọn kàbá àti sí wọ́n ju ti tàtẹ̀yìn wá lọ. Yorùbá ẹ jí ẹ má sùn, ẹ jẹ́ agbé báàgì wa Iléyá. Ìṣẹ̀lẹ̀ tó máa padà ṣẹlẹ̀ ní location 9 ó máa ní agbára ju gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ lọ.
oko ẹrú tí wọ́n máa kó àwọn èèyàn this time around ẹ̀yin èèyàn ẹ wojú mi dáadáa oko ẹrú tó máa kó àwọn èèyàn nísìn ó máa ju oko ẹrú tí wọ́n ti ń kó wa láti ìgbà yìí lọ ó máa ju tí wọ́n ti ń kó wa látọdún bíi mélòó sẹ́yìn lọ ìtọ́ máa kó wa nísìn máa bàdì gan kó bá má wá ṣẹlẹ̀ la ṣe ń pariwo la ṣe ń kébò sí aládùúgbò ẹ gbà wá Yorùbá ẹ jí ẹ má sùn nígbà tí Buhari àtàwọn sọgbẹ tí wọ́n jókòó tí wọ́n ṣe mítìnì pẹ̀lú àwọn kàbá tó ní agbára ju tàtẹ̀yìnwá lọ mítìnì yẹn àti gbogbo ìgbésẹ̀ tó fẹ́ gbé gbogbo ohun tó fẹ́ ṣe òun ni Tinubu ti rí ló ti mọ̀ ló ṣe gbé odidi àrólé Oòduà Ọọ̀ni of Ifẹ̀ wọ́n tún fẹ́ lo ìran Yorùbá wọ́n fẹ́ sọ wá sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì bí wọ́n ṣe fi Yorùbá nation gba tíkẹ́ẹ̀tì wọ́n tuntun ti fẹ́ lò wá this time around òun ló ṣe include Ọọ̀ni of Ifẹ̀ mọ́ wípé tí Ọọ̀ni of Ifẹ̀ náà bá yọjúṣe mọ́ pé tàkọ́kọ́ Tinubu nìkan ló lọ fi wá gba tíkẹ́ẹ̀tì wípé tí Ọọ̀ni of Ifẹ̀ náà bá tún wá fẹnu sí this time around wọ́n á lè jẹ́ kí Tinubu lọ ẹlẹ́ẹ̀kejì wọ́n á lè jẹ́ kó lu eléyìí tó kó tún ṣe míì sí òun ní gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé tí wọ́n lọ náà wọ́n wá ṣe secret meeting bàbá Ọbásanjọ́ ò mọ outcome meeting yẹn bóyá kí dẹ̀ sọ wípé àwọn náà ti mọ ohun tó ń ṣẹlẹ̀ bàbá Ọbásanjọ́ náà wá pe secret meeting pẹ̀lú àwọn àgbààgbà Fúlàní àti rògbò ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ tí mo ra fi rẹ́rìn yo ọmọ Yorùbá bàbá Ọbásanjọ́ náà wá pe secret meeting pẹ̀lú àwọn àgbààgbà Fúlàní àtàwọn àgbà kankan nílẹ̀ Yíbò àwọn náà ti ṣe secret meeting wọn o Yorùbá ẹ má sùn ẹ jẹ́ ají ẹ jẹ́ ká wá gbogbo ọ̀nà bá ṣe máa gba ìran wa kúrò lóko ẹrú bàbá Ọbásanjọ́ ò nífẹ̀ẹ́ ìran Yorùbá nítorí wọn kì í ṣe Yorùbá bàbá Ọbásanjọ́ rédí àti finish ìran Yorùbá kí ìran Yíbò àbí Fúlàní kó gbérí ẹ wo ìgbà tó ní lọ sọ́dọ̀ Buhari wá gbé odidi Ọọ̀ni of Ifẹ̀ aláṣẹ ìkejì òòṣà Olódùmarè ilẹ̀ Yorùbá òpómúlérò ilẹ̀ Yorùbá bàbá gbogbo ọmọ Yorùbá Buhari wá gbé wọn di ọ̀dọ̀ Sultan of Sokoto wọ́n lọ bẹ̀bẹ̀ wọ́n lọ ṣe ohun tí ò tọ́ tí ò yẹ wọ́n lọ fi orí adé wọlẹ̀ nítorí ti Tinubu nítorí bílíọ̀nù tó ń gbé fún wọn táwọn fi ń kọ́ pálásì tí wọ́n fi ń kọ́ mọ́ tó fi ń kọ́ oríṣiríṣi nǹkan kò dùn wá o kò dùn wá wípé wọ́n kọ ṣùgbọ́n ọjọ́ ọ̀la ìran Yorùbá ló ṣe pàtàkì ló ṣe kókó nígbà táwọn bá torí àwọn nǹkan tó ń kọ́ nísìn tí wọ́n wá ta ìran Yorùbá sóko ẹrú báwo la ṣe fẹ́ ṣe bàbá Ọbásanjọ́ náà ti wá rí gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé bàbá Ọbásanjọ́ náà ti pe mítìnì àwọn náà tuntun ti wá padà lọ bá Ọọ̀ni ọmọ Yorùbá kò sẹ́ni ta fẹ́ rìn láìlé o Yorùbá ẹ jí ẹ má sùn tó bá jẹ́ tòótọ́ ní ìyà ń jẹ ìran Yorùbá ní ìran Yorùbá fẹ́ bọ́ lóko ẹrú àfi ká dìde o bàbá Ọbásanjọ́ kí ni Yorùbá ṣe fún yín tó fi jẹ́ pé gbogbo ọjọ́ ayé yín ìkàlẹ̀ máa ń ṣe fún ìran Yorùbá bàbá Ọbásanjọ́ ò nífẹ̀ẹ́ Yorùbá láti bí sí ibẹ̀ yẹn bẹ́ẹ̀ sì ni bàbá Ọbásanjọ́ ò bẹ́ lóhùn kí ìran Yorùbá bọ́ lóko ẹrú nígbà tí bàbá Ọbásanjọ́ rí bí gbogbo géèmù yẹn ṣe ń lọ bàbá Ọbásanjọ́ náà ti bẹ̀rẹ̀ sí ní tẹ bọ́tìnì wípé wọ́n gbọ́dọ̀ yọ Tinubu ni àkàkà kí Tinubu lọ ẹlẹ́ẹ̀kejì àwọn ṣetán àti fi ẹ̀mí àwọn lé Fúlàní lọ́wọ́ o ọmọ Yorùbá máa play news ẹ̀ gbọ́ o bí wọ́n ṣe ń kún bí wọ́n ṣe ń pa bẹ́ẹ̀ lọ́lọ́dùmarè tú àṣírí wọn ibi tó yẹ káwọn ọmọ Yorùbá ká ti mọ̀ wípé Ọlọ́run nífẹ̀ẹ́ wa Olódùmarè àwọn onílẹ̀ wà lẹ́nu iṣẹ́ wọn ò sùn ọba tó nílẹ̀ ó wà lẹ́nu iṣẹ́ kò sùn nígbà tí wọ́n lọ bá Buhari ṣé wọ́n sọ fún ẹnikẹ́ni ni wọ́n ò sọ fún wa ṣùgbọ́n ẹ wo bí ròyìn ṣe gbé síta nígbà tí bàbá tí Ọbásanjọ́ náà tún pe mítìnì wọn ò máa sọ síta àwọn tó máa súnmọ́ bàbá Ọbásanjọ́ máa lọ́pàá lówíwo síta pé tó
bàbá wa ti gbàlejò wọ́n ti ṣe mítìnì o pẹ̀lú àwọn Fúlàní wọ́n dẹ̀ ti ní pé kàkà kí ìrè ọ̀pọ̀lọ́ kó má dùbẹ̀ bí àkèré dẹ̀ ni ó ní tapá ti tó òun ní ò lọ sí kàkà kí Tinubu kó lọ lẹ́lẹ́kejì àwọn ṣètò àti fẹ̀mí wọn lẹ̀ fún ìran Fúlàní ohun tó bá gbà làwọn fẹ́ fún ẹ̀yin ọmọ Yorùbá ẹ má sùn ẹ bá wa pín ètò yìí bóyá táwọn ọmọ Yorùbá bá tiẹ̀ ń fetí ara wọn gbọ́ iye wọn á lè máa ṣí tí wọ́n bá ń fi etí ara wọn gbọ́ ròyìn tí wọ́n ń gbọ́ níwùsì bóyá jẹ́ kí iye wọn máa ṣí kò ní dàbí pé nàláyì ni wọ́n sọ nítorí wọ́n fẹ́ gba Yorùbá nation tipátipá ni ṣé mọ̀ pé wọ́n ti sọ wá lórúkọ fẹnu gba nation wọ́n nítorí ká lè sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ olóòṣà la ṣe fẹ́ gba Yorùbá nation àwọn kan nítorí kí Sunday Igboho lè jẹ́ prime minister la ṣe fẹ́ gba Yorùbá nation àwọn kan nítorí káwa báyìí náà ká lè gboyè la ṣe fẹ́ gba Yorùbá nation mi ò mọ tó kan èmi nínú gbogbo tó wà nílẹ̀ yìí ó wá pín gbogbo oyè orílẹ̀-èdè ó wá ní Lady K lókàn kẹ́ máa wo àwọn èèyàn wa kẹ́ máa wo bí àwọn èèyàn wa ṣe ń ronú nígbà tí àwa ń bá yín sọ̀rọ̀ nípa ìran yín wípé orílẹ̀-èdè location náà yìí ń burú jọjọ sí lójoojúmọ́ ni orílẹ̀-èdè location náà yìí ń ba ògùn àwọn ọmọ jẹ́ orílẹ̀-èdè location náà yìí ó gbé ọmọ ológo ṣubú ó ń kọ ọmọ ológo lẹ́sẹ̀ ẹ jẹ́ kí ìran wa jí ká bá lè rí ògo lò ìyà yìí ti pọ̀jù ebi yìí ti pọ̀jù kò sówó kò sóúnjẹ December ló dé yìí sí yìí àìmọye ni tó ti tì tó wí pé kóun lè ṣe ọdún tó ti lọ tọwọ́ bọ̀bọ̀kúbọ̀ tó ti pa ọmọ ọlọ́mọ àìmọye ni tó ti tì tó wí pé kóun ṣàlè ṣọdún by fire by force tó ti rán ọmọ ọlọ́mọ lọ́rùn alákejì mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ àìmọye àwọn tó ti tì tó wí pé kọ́ lè rówó ṣọdún tí wọ́n ti lọ wọ ẹgbẹ́ kidnapper tí wọ́n ti kidnap àwọn èèyàn ní kidnap burúkú tí wọ́n ti sọ lé Ọládélé àwòrò àgbọ̀lẹ̀ ṣe ń sọ because I'm just tired inú ń bí mi ọ̀rọ̀ kọ́ mi lẹ́nu. náà wẹ́ wo nísìn bàbá Ọbásanjọ́ wá ń sá kíjokíjo nítorí ti Tinubu àti gbogbo ọmọ Yorùbá bàbá Ọbásanjọ́ ò fi ìṣẹ́jú kan nífẹ̀ẹ́ ìran Yorùbá bàbá Ọbásanjọ́ wá ń sá kíjokíjo lójú méjèèjì wọ́n wá ń fòògùn ara wọ́n fi ewu orí wọ́n fi ń dàgbà láàmú kiri títì nítorí pé wọ́n yìí ti Tinubu wọn ò dẹ̀ fẹ́ kí ìran Yorùbá bọ́ lóko ẹrú nítorí pé wọ́n yìí ti Tinubu àmọ́ bóyá ńgbà tí bàbá wọn fẹ́ ìyá wọn bóyá ìyá Tinubu ló yàn lálẹ́ bóyá òun ni bàbá Ọbásanjọ́ ṣe yìí ti Tinubu kò yéèyàn bóyá bàbá tó bí Ọbásanjọ́ bóyá ó ti yàn ìyá Tinubu lálẹ́ ni tí ìjà àwọn méjèèjì fi dà báyìí ẹwà àtìgbà tó ti jọ ṣèjọba bọ̀ nígbà tí Ọbásanjọ́ jẹ pírẹsidẹǹtì tí Tinubu jẹ gọvnọ ẹ wo gbogbo ìjà ìgbà yẹn náà lóhùn wọ́n dẹ̀ tún ṣì wà lẹ́nu èdè sí láwọn tó yẹ ká máa rí ní igi aṣíwájú ilẹ̀ Yorùbá láwọn tó yẹ ká rí ní igi òpó tó múlẹ́rọ́ fún ilẹ̀ Yorùbá láwọn tó yẹ ká rí ní igi àfẹ̀yìntì fún ìran Yorùbá ìran Yorùbá ló sọ bàbá Ọbásanjọ́ di èèyàn kì í ṣe Yíbò kì í ṣe Fúlàní ìran Yorùbá ló sọ yé dé èèyàn bàbá mi Ọbásanjọ́ kì í ṣe Yíbò kì í ṣe Fúlàní ẹ wá ti gbàgbé ilẹ̀ Yorùbá kò wá sí nǹkan tó kọ́ yìí sí bí ọkọ ilẹ̀ Yorùbá bá lè rì sínú ìrà kó rì ìyẹn ò kàn yín ẹ wá torí ti Tinubu ẹ wá lọ ṣe mítìnì dákọ́kọ́ ẹ wá lọ pílánì pẹ̀lú àwọn Fúlàní àwọn wọn ní èrà ò fẹ́ kòkòrò dẹnu Fúlàní tí ò nífẹ̀ẹ́ ìran Yorùbá ẹyẹ yàn ẹja gbọ́ngàn yìí níùsì ló gbé ẹ gbọ́ bí níùsì yẹn ṣe sọ wọ́n ṣe mítìnì yẹn ní secret meeting ni wọ́n ṣe secret meeting ẹyẹ yàn ibi tẹ́ máa ti mọ̀ wípé wákàtí tẹ̀yin fi ń jà wákàtí tẹ́ fi ń dìtẹ̀ wákàtí tẹ̀yin ọmọ Yorùbá fi ń gbógun tira yín gbogbo àwọn àgbààgbà wọ̀nyí àwọn fi ń ṣe mítìnì bí wọ́n ṣe máa bọjọ́ ọ̀la yín jẹ́ bí wọ́n ṣe máa bọjọ́ ọ̀la àwọn ọmọ wọn jẹ́ láì ṣe àwọn ọmọ títí wa bí wọ́n ṣe máa rin ìran Yorùbá sí ìhòòhò òun làwọn fojoojúmọ́ ṣe mítìnì ẹ̀ níbi tẹ́yin ti ń jà níbi tẹ́ ti ń bínú ara yín níbi tẹ́ ti ń níra yín sínú níbi tẹ́ ti ń ṣoríṣiríṣi Ọlọ́run tí ò sí lẹ́yìn aṣebi òun ló ní kí àṣírí yẹn tú ẹ gbọ́ bí wọ́n ṣe sọ nínú news yẹn wọ́n ní secret meeting tí bàbá Ọbásanjọ́ ò fẹ́ kí anybody mọ̀
òun ni mítìnì tí bàbá Ọbásanjọ́ ṣe pẹ̀lú àwọn Fúlàní láti lè yọ Tinubu lóyè, láti lè má jẹ́ kí Tinubu jẹ́ president ẹlẹ́kejì, láti lè fi kó àwọn ọmọ Yorùbá sínú ìgbèkùn. Láftà tí wọ́n ṣe mítìnì tó pẹ̀lú àwọn pípù yìí, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu, bàbá Ọbásanjọ́ tuntun ti lọ bá Ọọ̀ni of Ifẹ̀ o. Ẹ tí mo mẹ̀mẹ̀. Bàbá mi Ọọ̀ni of Ifẹ̀, Ọlọ́run á jẹ́ arí yín pẹ́, ikú ò ní pa yín fún wa. Ibi tẹ́ bá ṣe dé, ayé àsọpẹ́ ṣètò. Kò ní yà yín lẹ́nu nígbà tí bàbá Ọbásanjọ́ bá tún máa gbéra, tó máa padà lọ bá Buhari. A lọ bá Buhari, wọ́n á lọ bá Sultan of Sokoto, wọ́n á lọ ṣe mítìn pẹ̀lú gbogbo àwọn kàbá yẹn, ó máa ṣọ́ọ̀kì yín. Ó máa ṣọ́ọ̀kì yín lẹ́yìn kí gbogbo ọmọ Yorùbá tètè jí sí kẹ́jẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí ní pèpí ara wa kó tó di wípé omi máa tẹ̀yìn wọ̀n gbé lẹ́nu, kómi tó tó lẹ́yìn ẹja wa. Ẹ jẹ́ ká tètè jí ká má sùn, ẹja gbọ́ news náà. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube mi, kẹ́ bá mi share program yìí, kẹ́ dẹ̀ rántí láti tọ notification bell yín sílẹ̀. Ẹja gbọ́ news náà. Tí bá ní àǹfààní, tí bá parí program yìí, picture wọn bí wọ́n ṣe lọ ṣe meeting yẹn, máa gbé sórí program yìí. Tí bá rí àǹfààní àti gbé sí, máa gbé sí bí ó tẹ́ jù ṣẹ́jú díẹ̀ lọ, àjọ wò. Ó yá ẹ jẹ́ ká gbọ́ news náà. Ẹ jẹ́ àjọ gbọ́. Lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá, ìyẹn ọjọ́ 14 oṣù kejìlá ọdún tá a wà yìí, the 14th of December 2024, ó ní ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí, olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́, jẹ́ntọ́pọ̀ yàwọn sí ẹ̀bọ̀rọ̀ òwú tàbí bàbá Ìyábọ̀, ìlú máa gbàlejò àwọn olóṣèlú ńlá ọ̀kan láti apá àríwá, ìyún Òkè Ọya tó jẹ́ ilẹ̀ Haúsá, ọ̀kan sì rí láti apá gúúsù, ìyún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Cross River ọ̀gbẹ́ni Donald Duke. Bí ẹ kò bá gbàgbé, ọjọ́ Sátidé ní gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano tó díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú New Nigerian People Party nínú ètò ìdìbò ààrẹ ọdún tó kọjá, ìyún sẹ́nẹ́tọ̀ Musa Robi Kwankwaso ìlòun àti Donald Duke tí ó ṣe gómìnà ìpínlẹ̀ Cross River nígbà kan, inú àjọ gbéra náà sì gba ìlú Abẹ́òkúta lọ lọ́dọ̀ Ọbásanjọ́ láti bá a ṣe ìpàdé. Bó tilẹ̀ jẹ́ púpọ̀ ọmọ Nàìjíríà ní kò tiẹ̀ mọ̀ pé irú ìpàdé bẹ́ẹ̀ wáyé, ṣùgbọ́n nígbà tí Kwankwaso tó lọ gbé ọ̀rọ̀ náà, tó lọ gbé sórí ẹ̀rọ ayélujára pẹ̀lú àwọn àwòrán tó yà ń bẹ̀ láti jẹ́ ká mọ̀ pé ọ̀dọ̀ Ọbásanjọ́ làwọn lọ, làwọn èèyàn tó mọ̀ wípé irú ìpàdé bẹ́ẹ̀ ni ó máa wáyé. Bó tilẹ̀ jẹ́ pé Kwankwaso ní ọ̀rọ̀ Nàìjíríà àti bí nǹkan ṣe rí làwọn sọ, ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá tó gbọ́ láti ọ̀dọ̀ àwọn tó súnmọ́ ààrẹ tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ pé ọ̀rọ̀ tán sọ ó kọjá ọ̀rọ̀ Nàìjíríà nìkan. Wọ́n sọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà, wọ́n sì sọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027 àti pẹ̀lú bí wọn yóò ṣe gba agbára kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC tó ti ń ṣèjọba Nàìjíríà bọ̀ láti ọdún 2015. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé nínú ìpàdé tí wọ́n ṣe tó jẹ́ ìpàdé tá a lè pè ní ìpàdé ọ̀tẹ̀, ilé Ọbásanjọ́ ló ti sọ fún Kwankwaso àti Donald Duke pé bí wọ́n bá wù wọ́n tí wọ́n sì ní lérògbà lóòótọ́ tí kìí ṣe pọ́ńtà òun láti lé Tinubu, wọ́n ní kò jìnnà rárá. Kìí ṣe pé Tinubu ó ní agbára kan tàbí ọgbọ́n òṣèlú kan tó lágbára tó bẹ́ẹ̀. Ó ní tí ó fún láyé jẹ tó sì tún máa fún láyé jẹ ni pé báwọn olóṣèlú alátakò bí wọ́n bá ti pín yẹlẹyẹlẹ, ó ní Tinubu yóò máa jáwé olúborí lọ́rùn ni. Ṣùgbọ́n ó ní báwọn olóṣèlú alátakò wọn máa lè pera wọn kan fọ̀rọ̀ ìjà sílẹ̀ kó sì parapọ̀ pọ̀ sójú kan láti kojú Tinubu, wọn yóò lè dà lọ́dún 2027. Wọn l'Ọbásanjọ́ gba Kwankwaso ní ìmọ̀ràn pé kó má ṣe lọ jáde du ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú míì tàbí bóyá NNPP tó wà, nítorí pé bí ẹni pé fẹ́ fọ́ ìbò àwọn alátakò ní èyí tí yóò fún Tinubu láì jẹ tán sì ní bàbá náà. Ó gba Kwankwaso nímọ̀ràn pé dípò tí ó fi lọ dẹ́gbẹ́ míì lẹ̀, kó parapọ̀ pẹ̀lú gbogbo àwọn gbajúmọ̀ olóṣèlú alátakò kí gbogbo wọn ṣe ìpàdé ká sì fi ẹnu kò lórí ẹnìkan tí wọn yóò bá gbé sílẹ̀ láti bá Tinubu figagbága nínú ètò ìdìbò ọdún 2027 àti láti gba ìjọba kúrò ní ọwọ́ òun àti ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ìyẹn APC tí gbogbo wọn tí wọ́n jọ ṣe. Ẹ̀yin ìyá yìí bàbá, òun lẹ gbọ́ yẹn o, òun lẹ gbọ́ yẹn o.
secret meeting ni wọ́n lọ ṣe o. Now ẹ sá eré ẹ̀yin èèyàn ibi tẹ́ máa ti mọ̀ wípé gbogbo àwọn leader wa pátápátá ìkà ni wọ́n sá kíjokíjo nítorí 2027 election wọn mọ ohun tó máa ṣẹlẹ̀ sáwọn lọ́la. Ẹjọ́ àwọn tó kú lẹ́ni ṣé wọ́n mọ̀ pé àwọn máa kú? Bàbá Ọbásanjọ́ ti gbàgbé wípé àwọn tí ò tó àwọn ń kú bẹ́ẹ̀ làwọn tó ju àwọn lọ ń kú. Bàbá Ọbásanjọ́ mọ̀ wípé àwọn kọ́ làwọn ní ẹ̀mí, ìgbà tó bá yó lódùmarè ló máa yọ. Ẹlòmíì tó pé dáadáa tó wà standby á sùn kò ní jí mọ́. Jókòó ní ìjókòó ẹ̀yin Yorùbá ẹ máa wáyé lóde. Bàbá yóò jókòó ní jókòó kókò tí èrò ló bí ẹni máa kú lọ́la. Wọ́n dẹ̀ ń ka bíbélì irọ́. Àwọn tí wọ́n ń bú àwa tá ń ka bíbélì ṣé wọ́n jẹ̀bi ni? Ṣé báwọn tó fà lélẹ̀ tó fi jẹ́ kó sọ bíbélì di dictionary mọ́ wa lọ́wọ́. Nígbà tí bí ó wà nínú bíbélì wípé ká máa hùwà bí ẹni tí ó kú lọ́la. Ìjẹ́ bàbá Ọbásanjọ́ hùwà bí ẹni tó máa kú lọ́la. Kí lẹ tún fẹ́ dà nínú ayé bàbá Ọbásanjọ́? Ẹ bá mi pín ètò yìí. Ṣówó lẹ̀ ń wá ni? Ṣé ipò ni? Ṣé ọmọ ni? Ẹ fún wa ní orúkọ ránkì kan tó wà tọ́lọ́run ò tí fún yín nínú ayé yìí. Ẹ ti jẹ ààrẹ, ẹ jẹ ààrẹ lásán. Lẹ́yìn tẹ́ jẹ president, ẹ tún jẹ ex-president fún gbogbo president Africa. Mi ìdàrú Africa náà pé gbogbo àgbáyé ẹ̀yin lẹ tún jẹ olórí wọn up to this movement. Gbogbo president tó bá ti jẹ president rẹ̀ abẹ́ ẹ̀yin ló padà bọ̀ káàkiri gbogbo àgbáyé. Bóyá Africa nìkan sì ni. Ṣé yẹn go tó yín ni? Kí lẹ tún fẹ́? Ṣé fẹ́ dọ́lọ́run ni? Àwọn ọmọ Yorùbá tàtà àwọn ọmọ kọta kì í ṣọmọ àlè. Ṣebí ìtẹ̀rí ni ṣe mọye mítìnì táwọn people yìí ń ṣe. Púpọ̀ nínú wọn náà kẹ̀dẹ̀ ní gbogbo mítìnì tó ń ṣe yìí ọwọ́ àwọn Boko Haram ni wọ́n ṣe sí. Ọwọ́ àwọn kidnapper ni wọ́n ṣe sí. Ọwọ́ àwọn tó dúró nídúró àti jẹ ilẹ̀ Yorùbá run òun ni wọ́n ṣe sí. Gbogbo èyí tẹ́ bá wọn dáṣà wípé Nàìjíríà máa dá lọ́la, Nàìjíríà ò lè dá. Gbogbo àwọn àgbààgbà tẹ́ gbójú okùn léwọ̀n jẹ́ ní àgbà. Àtọ́bá àti ìjòyè kò sí tó rédí àti ṣiṣẹ́ bí ìran Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú débi tó máa fi ẹ̀mí ẹ̀ lẹ̀ fún ìran Yorùbá. Ó tẹ́ wọn lọ́rùn kí wọ́n fi ẹ̀mí wọn sílẹ̀ fún ìran Fúlàní láti bà ayé Yorùbá jẹ́ ju kí wọ́n fi ẹ̀mí wọn lẹ̀ fún ìran Yorùbá kí Yorùbá bọ́ lóko ẹrú. Ó tẹ́ wọn lọ́rùn, ìdùnnú àti ayọ̀ ló jẹ́ fún wọn kí wọ́n fi ẹ̀mí wọn sílẹ̀ fún Fúlàní láti lè fi ìyà jẹ ìran Yorùbá, láti lè fi sọ Yorùbá sínú ìgbèkùn ju kí wọ́n fi ẹ̀mí wọn sílẹ̀ kí ìran Yorùbá bọ́ lóko ẹrú lọ níbi tí wọ́n kórìíra wọn yé dé. Gbogbo àwọn tí wọ́n jẹ olórí fún ìran Yorùbá ẹ lọ wò wọ́n dáadáa, lọ wo background wọn, mọ àlè ni wọ́n iṣẹ́ ọmọ ọkọ. Ẹ lọ wo background gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí fún ọmọ Yorùbá yàtọ̀ sí bàbá Awólọ́wọ̀ àtàwọn kọ̀ọ̀kan tó ti lọ àti bàbá wa Professor Banji Akíntóyè. Àwọn tá lè pè lọ́mọ ọkọ nìyẹn. Gbogbo àwọn tó kù because they are not ready to die for Yorùbá. They are ready láti die láti sọ Yorùbá sí ìgbèkùn ni. Láti sọ Yorùbá sí ìgbèkùn wọn ni wọ́n wà fún wọn iṣẹ́ ọmọ ọkọ. Ìran Yorùbá ẹ lọ jókòó, ẹ lọ wo àròjinlẹ̀. Ẹ lọ fún wa ní example ibì kan tí bàbá Ọbásanjọ́ ti fight fún ìran Yorùbá. Ẹ lọ fún wa ní example ibi tí àwọn olórí ọba aládé tí wọ́n ti jáde tí wọ́n ti jà fún ìran Yorùbá. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò fi Sunday ọmọ Adéyẹmọ lé wọn lọ́wọ́. Mo ṣẹ̀ṣẹ̀ wá understand gbogbo àwọn àgbààgbà, gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ dúró pé kí ìran Yorùbá bọ́ lóko ẹrú ẹ̀ ní fọjọ́ lọ́jọ́ lọ. Gbogbo ẹ̀yin tẹ́ dúró wípé ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú ẹ ò ní fọjọ́ lọ́jọ́ lọ. Gbogbo ẹ̀yin tẹ́ dúró ti Sunday ọmọ Adéyẹmọ ilẹ̀ ò ní gbé yín mì ní òjijì. Mo rántí nígbà tí wọ́n ní wọ́n fẹ́ ṣe ìpàdé. Àwọn abiyamọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé olóyè ò gbọ́dọ̀ lọ o, olóyè ò gbọ́dọ̀ lọ o, olóyè ò gbọ́dọ̀ lọ. Mo ṣẹ̀ṣẹ̀ wá reason sí ni. Àwọn people yìí ṣe tán láti tọ Sunday Igboho pa láti fi lé ọ̀tá lọ́wọ́ nítorí ti Tinubu. Wọ́n ready àti tún hand over Sunday Igboho fún ìran Fúlàní lẹ́lẹ́kejì nítorí kí Tinubu lè lọ lẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ dẹ̀ làwọn ìkan tún wà láti pa ìran Yorùbá
kí ìran Fúlàní kó lè take over tìran Yíbò. Ṣé rí báyìí àtọ̀tún àtòsì tó yẹ ká gbára lé kìkìdá ègún ni wọ́n. Ọ̀tún dúró láti fa Sunday Ìgbòho àti gbogbo àwa tá à ń pariwo Yorùbá nation láti fà wá fún ìran Fúlàní kí Tinubu lè jẹ president ẹ̀kejì. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bá mi kọ sí comment section pẹ̀lú òye ohun tá à ń wò yìí. Ẹ wo ohun tá à ń wò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́jọ́ gàtẹ́gòjọ́ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ti ro. Ọ̀tún dúró sẹ́ láti fa Sunday Ìgbòho àti gbogbo àwa tá à ń pariwo Yorùbá nation láti fà wá fún ìran Fúlàní kí Tinubu kó lè jẹ lẹ́ẹ̀kejì. Òsì dúró láti pa ìran Yorùbá kí ìran Fúlàní kó lè continue àti máa gàba lé wa lórí nítorí ipò. Mi ò wá mọ irú ipò tí bàbá Ọbásanjọ́ fẹ́ gbà mọ́ nínú ayé yìí. Wọ́n fẹ́ ṣe ní ṣe wípé ọmọ Yíbò ni bàbá àwọn dẹ̀ ti ìran Yíbò lẹ́yìn láti jẹ pírẹsidẹ́ǹtì. Wọ́n fẹ́ hùwà ọmọ kan sí ilẹ̀ Yíbò. Wọ́n fẹ́ hùwà ọmọ àlè sí ìlú ìyá wọn, ilẹ̀ ìyá wọn tó sọ wọ́n dèèyàn. Ilẹ̀ ìyá wọn tó sọ yín dolókìkí. Ilẹ̀ ìyá yín tó jẹ́ kó máa pè yín lẹ́bọra owó tí ẹ sì fi hùwà bí ẹbọra. Bàbá Ọbásanjọ́ rédì láti ta gbogbo ìran yẹn fún Fúlàní kí wọ́n lè gbé ìran bàbá wọn débẹ̀. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin olóye onílàkàyè mo jùúlẹ̀ kẹ́ bá mi gbà wò kẹ́ fi òye àgbàgbé. Pẹ̀lú géèmù tí wọ́n ń play pẹ̀lú nǹkan tá à ń rí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé ohun tí mo sọ ẹ wò ṣó yàtọ̀ ni? Bàbá Ọbásanjọ́ ò dúró wípé kí Yorùbá jẹ president. Wọ́n dẹ̀ ṣì wà lẹ́nu ẹ̀dì sí wípé 2027 yẹn tó bá gbà làwọn máa fún tó bá ṣeéṣe gan kó yọ Tinubu kúrò lọ́wọ́lọ́wọ́ bó ṣe wà yìí. Kí ìran Yíbò kó débẹ̀. Kí ìran Yíbò kó take over. Kí ìran Yíbò kó jọba. Kí ni Yorùbá ṣe fún yín bàbá Ọbásanjọ́? Kí ni ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Yorùbá? Kí la rà nígbà yín? Ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ bá mi bi wọ́n léèrè pé kí ni ẹ̀ṣẹ̀ wa, kí la ṣe fún wọn tó fi le tó báyìí? Kí la ṣe fún wọn tí wọn ò fi rore rò wá tó fi jẹ́ wípé ìkà ni bàbá Ọbásanjọ́ fojoojúmọ́ gbèrò fún ìran Yorùbá láti ṣe wọ́n? Ẹ wá ń ṣe mítìnì kọ̀kọ̀. Ẹ̀yin èèyàn ṣe mọye mítìnì tó ti ṣe. Ṣèbélẹ̀ tó lu síta ni mítìnì tẹ̀wọ̀n yóò lu síta ni. Kí ló sì jẹ́ kó lu síta? Fọ́tò tí wọ́n yà. Ṣé bẹ́ẹ̀ gbọ́ nínú news yẹn? News ni mo play fún yìí. News ni. Fọ́tò tí wọ́n yà. Òun ló jẹ́ kó lu síta. Fọ́tò ló tú àṣírí. Fọ́tò òun ló tú àṣírí ló jẹ́ káṣírí gbogbo ohun tó wà nílẹ̀ kó tú gbogbo ohun tá à ń sọ fún yín gbogbo ohun tí mo gbé wá bá yín fọ́tò ló tú àṣírí ìpàdé tó ṣe. Bẹ́ẹ̀ dẹ̀ ni mo ti rí fídíò náà tó fi lọ sọ́dọ̀ ní ọ̀fífẹ́ ọjọ́ ń bọ̀ lólúwa wí. Mo mọ̀ wípé Ọlọ́run ò ní fi olótìtọ́ wa sílẹ̀ fún ìyàjẹ lọ́wọ́ ẹ̀yin ìka ènìyàn. Ọlọ́run ò ní fi olótìtọ́ wa sílẹ̀ kí ẹ̀yin ìka ọmọ adárírun kẹ́ pa wá. Gbogbo owó tí bàbá Ọbásanjọ́ ní wọn ò lè kó lọ sọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá ṣe lọ́rùn kan wípé àwọn àgbààgbà kan wà níbì kan tó máa bá yín ṣe, àwọn àgbààgbà kan wà níbì kan tó máa gbà yín lóko ẹrú, àwọn àgbààgbà kan wà níbì kan tó máa bá yín tún Nàìjíríà ṣe. You are just deceiving yourself. Kò sí àgbà kankan tó fẹ́ tún Nàìjíríà ṣe fún yín àfi tó bá máa finish yín, tó bá máa pa yín, tó bá máa bà títí yín jẹ́. That is what they stand for and that is what they have been doing. Bó ṣe máa pa yín tó máa bà títí yín jẹ́. Bó ṣe máa gbé ògo fún ẹni tí ògo ò tọ́ sí. Bó ṣe máa gbé ipò fún ẹni tí ipò ò tọ́ sí. Bàbá Ọbásanjọ́ fẹ́ build ilé bàbá wọn. Wọ́n fẹ́ build ìran bàbá wọn. Wọ́n fẹ́ fi ìran ìyá wọn tó sọ wọ́n di ènìyàn sílẹ̀. Wọ́n ò pè yín lórúkọ Yíbò bàbá Ọbásanjọ́ Àrẹ̀mú Ẹbọra Òwu Olúṣẹ́gun Àrẹ̀mú. Ṣé Yíbò jẹ́ Olúṣẹ́gun Àrẹ̀mú ni? Bàbá yín gan sọ lẹ́nu. Ó wá tẹ̀dó sí ilẹ̀ Yorùbá gbé bàbá yín. Ilẹ̀ Yorùbá gbé bàbá yín, ó gbé ìran bàbá yín. Kí ló dé tẹ́ wá fẹ́ da ilẹ̀ Yorùbá, tẹ́ fẹ́ gbàgbé ìran Yorùbá, tẹ́ fẹ́ lọ gbé ògo ìdílé bàbá yín ga.
kí ló dé ẹ fi gbogbo ẹ̀ sílẹ̀ bí Olódùmarè ṣe tó Biafra máa dúró ṣé ló yẹ kẹ́ lọ support wọn láti build Biafra kì í ṣe láti máa wá gbogbo ọ̀nà bí ọmọ Yíbò ṣe máa jẹ president Nàìjíríà bàbá Ọbásanjọ́ ẹ lọ wá gbogbo ọ̀nà gbogbo power tẹ ní gbogbo agbára tẹ fi sá tẹ fi ṣe mítìnì láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bàbá Ọbásanjọ́ ẹ lọ fi build Biafra nation ẹ lọ fi build ìlú bàbá yín kì í ṣe láti sọ wọ́n ní láti sọ àwọn ará ìlú bàbá yín di president orílẹ̀-èdè Nàìjíríà Nàìjíríà ti di orílẹ̀-èdè tó ti kú is a dead country. ẹ̀yin ìyá yìí bàbá àníbi jù báyìí lọ lórí ètò Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation wo lórúkọ ti tèmi ẹ má gbàgbé ọdún ayọ̀ la máa ṣe àní wọ àkísà kẹ́yìn aṣọ àní wọ àkísà kẹ́yìn aṣọ ẹ wá bá mi rajà ọdún ẹ wá ra aṣọ Christmas ẹ wá ra ti New Year ẹ wá ra àwọn jewelries ẹ wá ra gbogbo nǹkan tẹ́ bá fẹ́ lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwa show mo ní àwọn ọjà tó dáa tó fine àwọn new one mi tuntun ti dé àwọn new ọjà mi tuntun ti arrive ẹ wá bá mi ra ohun mo mi tàrí òkè ẹ wá bá mi ra o ohun mo mi tàrí ẹ wá bá mi ra aṣọ ni ẹ wá bá mi rajà ẹ wá rajà ẹ wá rajà ẹ wá rajà ọdún ẹ wá ra body cream ẹ wá ra àgbo ẹ wá ra àgbo ẹ lọ ra àgbo nílé iṣẹ́ tí yọ Natural Aba ìlera lògùn ọrọ̀ gbogbo ẹ̀yin tí jẹ̀dí ti pa yín ní nǹkan ọmọkùnrin gbogbo ẹ̀yin tẹ́ lè ṣe dáadáa mọ́ ẹ pè mí kí n fún yín ní fún nọ́mbà ilé iṣẹ́ tí yọ Natural Aba their product is very good it's very active it dey work well ẹ máa pàkúrú ẹ máa dún dáadáa ẹ máa gbádùn ayé yín gbogbo jẹ̀díjẹ̀dí tó wà bọ́dì yín gbogbo ẹ máa disappear bó ṣe jẹ́ nìyẹn ṣeun gan mo dúpẹ́ o ojú òní tí yín o àní fi ìbànújẹ́ ṣọdún àní wárawá ti Olódùmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba tó dá ayé tó dá gbogbo tó ń gbénú ayé àgbà ilẹ̀ Yorùbá fún wa láṣẹ Èdùmàrè ẹ ṣé gan mo dúpẹ́ ẹ má gbàgbé láti subscribe sí YouTube Baby of Yorùbá Nation kẹ́dẹ̀ tán notification bell awareness tún lélẹ̀ ẹ tún bá wa pé wọ̀gbọ̀rọ̀ ayé bóyá túbọ̀ continue láti máa ṣí àwọn èèyàn wa nílé because igi kan ò lè dágbó ṣe we need gbogbo ọmọ Yorùbá láti come together join us together kájọ ṣe kíni kájọ ja ogun yìí lájàyè ogun ló délẹ̀ yìí o àdèmà jà lájàyè ni àní bá wọn kú sọ́nà bí èéfín so ẹ bá mi share ètò yìí ẹ jẹ́ kó wọ̀ gbogbo ayé lọ àwọn tí wọn ò tí gbọ́ kọ́ gbọ́ àwọn tí wọn mọ̀ pé bàbá Ọbásanjọ́ ṣé mọ̀ pé títí bàbá Ọọ̀ni of Ifẹ̀ la ṣe ń pariwo táwọn ẹlòmíì ṣe ń ròbì tí wọn mọ̀ pé bàbá Ọbásanjọ́ náà tuntun ti ṣe tiwọn ní Saturday tó kọjá lọ yìí káwọn náà lè mọ̀ pé wọ́n tún ti ṣe titi wọn náà ó ti yí biribiri ó ti yí kan bàbá Ọbásanjọ́ náà ojú òní tìyìn ẹ ṣeun gan mo dúpẹ́ o ire o.